so tá ṣe wá rí wọn àwa wò pé kí la lè ṣe àkàtà ní ká kọ́kọ́ kámẹ́rà right bá ṣe ní ká kámẹ́rà báyìí obìnrin nínú wọn ó kàn nà bọn so everybody wa àfọ́nká. so lẹ́yìn tí ilé ẹjọ́ ti fún ìjọba lágbára pé kí ilé yìí kàn mú kúrò ọ̀nà ìjọba gbé ìgbésẹ̀ yẹn lórí ẹ̀. adájọ́ ilé ẹjọ́ ìjọba àgbà ní ìjọba ìdédé wọlé ìjọba àgbà àwọn gbàdájọ́ ilé ẹjọ́ níjọ́ 16 oṣù kẹrin inú ọdún tá a wà yìí pé àwọn ilé kan ti di ẹrù jẹjẹ fún àwọn ará àdúgbò pé gbogbo àná la gbọ́n tó ṣẹlẹ̀ níjọ́ ìsinmi ìjọ àbámẹ́ta tó lọ tí àwọn Yorùbá agitators tán wá sí secretariat pé àwọn wọ́n ti gbàjọba so tó wá sí etí ìjọba ò ní pé ibi wà ní inú ilé tán ti ń kóra àwọn jọ tán kó àwọn tán ti ń kọ́ tán kó àwọn ohun ìjà olóró sí tí wọ́n kó jáde níjọ́ tá à ń sọ yìí tán fi lọ ṣe ọṣẹ́ tán ṣe so ìjọba ọ̀dẹ kì í dédé gbégbèsè láìsí tó ti lẹ́yìn so lẹ́yìn tí ilé ẹjọ́ ti fún ìjọba lágbára pé kí ilé yìí kàn mú kúrò ọ̀nà ìjọba gbégbèsè yẹn lórí ẹ̀. tá a ṣe ayé ṣe mítìn yẹn àwa rí àwọn tíìmù yẹn tán wá síta in form of Boko Haram dress ìmúra so tá a ṣe wá rí wọn àwa wò pé kí la lè ṣe àkàtà ní ká kọ́kọ́ kámẹ́rà right bá ṣe ní ká kámẹ́rà báyìí obìnrin nínú wọn ó kàn nà bọn so everybody wa àfọ́nká pẹ̀lú ẹ̀rù so ìgbà tá a fọ́nká àwọn àrí pé wọ́n pọ̀ gan wọ́n wá méjì ìbọn wọ́n gbé ìbọn tuntun wọ́n gbé dání lẹ́yìn rẹ̀ bọ́ọ̀sì àwọn náà full so tọ́rọ ọmọ tó náà bọ́n sí wa inú bọ́ọ̀sì ló wà náà join so bó ṣe wá lọ tán tí gbogbo wa tún padà gather together tún padà àwa wá sí inú ilé torí inú ilé òun ṣe létẹ̀ lè wọ̀ bọ̀ á jẹ́ pọ́n mọ̀ yìí pé àwa ni landlord a ní say so àṣà sọ báyìí gbogbo afẹ́sẹ̀ ara wa aṣọ bí ìjà tó wá sọ pé in a last time náà pé gbogbo nǹkan tá à ń ṣe yìí agbára wa fẹ́ wálẹ̀ pé wọ́n á declare ní àárín wákàtí kankan báyẹn so gbogbo èyí la wá sọ tí gbogbo wa ṣàfihàn lọ kó tó nípa wá rí i pé bọ̀ ní ọjọ́ yẹn security kan wà láàrin àwa ìgbìmọ̀ bíbà yìí òun ló fún wa ní code 615 yẹn so everybody wá pé 615 yẹn bá ṣe pé 615 yẹn a rí pé gbogbo àwọn DPO àwọn èèyàn ṣáà ń gbé wọ́n ń gbé tó wọ́n ṣàbára ṣe follow up ìníyẹn títí so títí la ṣe wá wò lórí net ta wá rí pé nǹkan tó ṣẹlẹ̀ ní secretariat ní eléyìí tó sọ pé Yorùbá Nation ní àwọn pé bọ̀ àwọn ti fún Ṣèyí Mákindé ní lẹ́tà àwọn ti fún Tinubu ní lẹ́tà before káwọn tó wá sí bíbá yìí bọ̀ pé kí anybody wa àárín wọn rí àmọ́ wọn àwọn bó ṣe wọnú àmọ́ yọjọ́ kan lò nílé. ìjọba wà láti dáàbò bo aráàlú àti dúkìá ìlú ni èyí tá ń ṣe yìí àti fi ará àdúgbò yìí lọ́kàn balẹ̀ ni ọmọ yìí pé ká tó ṣáájú àsìkò tíjọba gbé ìgbésẹ̀ yìí ẹ̀rù àti mọ̀ bá àwọn aráàlú tọ́ra wọn náà sọ wọn láàrin rí wọn tán jáde tán gbébọn tán kó aṣọ sójà ṣùgbọ́n pẹ̀lú ìjọba ìgbésẹ̀ tíjọba gbé ní ìsìn ẹ̀kọ́ kan táwọn náà balẹ̀ màá tún rọ àwọn aráàlú wípé tán bá ti rí nǹkan kan sọ nǹkan bí gómìnà Ṣèyí Mákindé ṣe máa ń sọ nìyẹn pé gbogbo àná níjọba ní tẹ́ bá fi sí tìjọba níjọba gbégbésẹ̀ lórí ẹ á rọ̀ yín ẹ tètè tàjọba lólobó ẹ bá ti rí ẹni tẹ́ ẹ mọ̀ṣẹ́ tó ń ṣe àbíṣẹ́ tó ń ṣe tó lòdì sófin àbíṣẹ́ tó ń ṣe tó lè mú ẹ̀mí lọ tó jẹ́ṣẹ́ bí ẹjọ́ ẹ tètè tàjọba lólobó ìjọba gbégbésẹ̀ tó yẹ kán gbé lẹ́sẹ̀kẹsẹ̀.